Ẹ káàsán gbogbo ẹ káàsán sísè wà lókè gbogbo ọmọ ká òjòrè láti orí Oduduwa TV radio. ẹ wo fọ́nrán tó wà mí báyìí, arákùnrin tẹ́ ń wò tó wà lẹ́gbẹ̀ẹ́ mi bí báyìí, eléyìí tẹ́ ń wò yìí eléyìí wọ́n ń pè ní King Leopold, ọba ilẹ̀ Belgium ni. Ẹ wá wo àrékérekè tí ọba náà ṣe, bó ṣe fi kó wa ní omi ọbẹ̀ jẹ. Gbogbo wọn lápapọ̀ wọ́n ṣe wá ní jàǹbá. Màá fẹ́ kẹ́ gbọ́ ọ̀rọ̀ náà, mo fẹ́ kẹ́ gbọ́ ní kọ̀ọ̀kan, a máa kà á. Bọ́n ṣe bẹ̀rẹ̀ rẹ o, ó kọ lẹ́tà sí àwọn ọmọ ìlú Belgium, àwọn aláwọ̀ funfun, ọ̀nà bí wọ́n ṣe máa kó wa lóko ẹrú, wọ́n ṣe máa rí pé a dìde fún ẹ̀tọ́ wa, gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn. Ẹ jẹ́ ká tẹ̀síwájú. Èyí ni lẹ́tà tí ọba Leopold kejì ti Belgium kọ sí àwọn missionary tí wọ́n rìnrìn àjò lọ sí Congo lọ́dún 1883 láti tan ẹ̀sìn Kristẹni kalẹ̀. Àwọn bàbá ọlá àti àwọn olùfẹ́ iṣẹ́ tí a bẹ̀rẹ̀ lọ́wọ́ rẹ̀ láti ṣe jẹ́ ẹlẹ́gẹ́ púpọ̀ àti pé ó nílò ọgbọ́n púpọ̀ àti diplomacy. Àwọn bàbá, ìwọ yóò wàásù ìhìnrere, ṣùgbọ́n ìwàásù rẹ gbọ́dọ̀ jẹ́ àtìlẹ́yìn nípasẹ̀ àkọ́kọ́ àǹfààní ti ìjọba Belgium. Ṣe rí pé àǹfààní Belgium ló bá wá, wọn ò bá ọ̀rọ̀ ìsìn wá, ẹ̀tàn ló bá dé. Mo kàn fẹ́ ká ṣe àkíyèsí yẹn ni ó ṣe pàtàkì. Ìfojúsí àkókò ti iṣẹ́ apínfúnni rẹ̀ ní Congo kì í ṣe láti kọ́ aláwọ̀ dúdú ní ìmọ̀ Ọlọ́run, nítorí wọ́n ti mọ̀ ọ́ tẹ́lẹ̀. Wọ́n sọ̀rọ̀ àti fi ara wọn lé Ọlọ́run wọn. Wọ́n sọ̀rọ̀ yẹn pé wọ́n ti sọ. Wọ́n mọ̀ pé pípa, olè, panṣágà àti ọ̀rọ̀ òdì kò dára. Iṣẹ́ rẹ̀ pàtàkì yóò jẹ́ láti ní ìrọ̀rùn dẹ̀rọ̀ iṣẹ́ ṣíṣe ti ìṣàkóso àti òṣìṣẹ́ ilé iṣẹ́. Ìyẹn ni láti sọ ìwọ yóò túmọ̀ ìhìnrere ní ọ̀nà láti dáàbò bò àti ṣe ìránṣẹ́ àǹfààní ti Belgium ní apá kan yẹn ti àgbáyé. Ìtumọ̀ yẹn ni pé ìrọ̀rùn àti àǹfààní Belgium ní ìpínlẹ̀ Congo. Sọ̀rọ̀ mi yé yín, ń tán bá wà nìyẹn o. Ẹ jẹ́ ká tún tẹ̀síwájú. Láti ṣe bẹ́ẹ̀, wàá ṣe ètò láti rí pé àwọn ẹlẹ́gàn wa kò nífẹ̀ẹ́ sí ọrọ̀ ti ilẹ̀ wọn, ní kí wọ́n máa bá fẹ́ àwọn àlùmọ́nì wọn. Wọ́n fẹ́ ká kọ̀yìn sí àwọn ọrọ̀ tó wà nílẹ̀ wa, ká máa nífẹ̀ẹ́ sí, ká máa lè ní ìfẹ́ sí àwọn àlùmọ́nì tilẹ̀ wa. Tán bá wà nìyẹn o. Nípa bẹ́ẹ̀, wọn ò ní lọ́wọ́ sí ìdíje ìpànìyàn pẹ̀lú wa, kí wọ́n sì lálàá láti gbé ìgbésẹ̀ ayé adùn. Sọ̀rọ̀ mi yé yín. So a ní jà fún nǹkan wa, a dẹ̀ ní kọjú sí ọ̀rọ̀ wa láti fi gbé ìgbésẹ̀ ayé adùn. Ìmọ̀ye bíbélì rẹ ní ti àwọn ìwé mímọ́ yóò ṣe ìrànlọ́wọ́ fún wa láti lò àwọn ọ̀rọ̀ pàtàkì tí ó gba àwọn aláìgbàgbọ́ níyànjú láti nífẹ̀ẹ́ òṣì gẹ́gẹ́ bí àwọn ìbùkún. Ìbùkún ni fún àwọn tálákà nítorí tí wọ́n ní ìjọba ọ̀run. Ṣẹ́rí bẹ́ẹ̀ yẹn, pé ká kọ̀yìn sí ọ̀rọ̀ wa, wọ́n á bẹ̀rẹ̀ sí ní wàásù rọ́ fún wa. Àti kò ṣeé ṣe fún àwọn ọlọ́rọ̀ láti wọ ìjọba ọ̀run. Ṣé ń gbọ́ o? Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe ẹ̀sìn Kristẹni pátá ni kíní yìí bá wí o. Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe ẹ̀sìn Kristẹni pátápátá lórílẹ̀‐èdè Áfíríkà pátá ni kíní yìí bá wí. Ẹ já tẹ̀síwájú. Mo ti sọ̀rọ̀ nípa yẹn. Láti ṣe bẹ́ẹ̀, wàá ṣe ètò. Ń bọ̀ o. Ẹ má bínú. Eléyìí kọ́, ẹ má bínú, mo ń wá dání, mo wá náà ni.
ìwọ yóò ṣe gbogbo ohun tí o lè ṣe láti mú kí aláwọ̀ dúdú bẹ̀rù jíjẹ́ ọlọ́rọ̀ kí wọ́n lè lọ sí ọ̀run. ṣé ń gbọ́? wọ́n ní pé aláwọ̀ funfun máa sa gbogbo ipá ẹ̀ láti rí pé àwa aláwọ̀ dúdú a bẹ̀rù jíjẹ́ ọlọ́rọ̀ kí a lè lọ sí ọ̀run. ẹ jẹ́ máa gbọ́, ẹ jẹ́ àtẹ̀síwájú. látìgbàdégbà jẹ́ kí wọ́n má ṣe ṣọ̀tẹ̀ kí o sì máa bẹ̀rù pé o máa lo ìwà ipá. ó máa lo ìwà ipá lórí wa. ìwọ yóò kọ́ wọn láti farada ohunkóhun, pàápàá nígbà tí wọ́n bá fi ẹ̀gàn tàbí lù wọ́n nípasẹ̀ àwọn ẹlẹgbẹ́ rẹ̀. sọmi yẹn tí a bá yájú tá a bá ṣojú pé irọ́ ó tó wọ́n á nà wá. ṣe rí pé wọ́n ti sọra wọn di ọlọ́run lórí ilẹ̀ wa. ẹ̀yin tẹ́ ń gbé ẹ̀sìn kìrìsìtẹ́nì ẹ máa tẹ́tí sílẹ̀ o, ẹ tẹ́tí sílẹ̀ kẹ́ máa gbọ́ o, ẹ tẹ́tí sílẹ̀, ẹ jẹ́ ká tẹ̀síwájú. ìwọ yóò kọ́ wọn pé ẹnikẹ́ni tí ó bá lo ẹ̀san kì í ṣe ọmọ ọlọ́run. ẹ̀sìn yìí rèé o, ẹ̀sìn náà fi yín ṣe o. ẹ rò pé ẹ̀ ń ṣe ẹ̀sìn náà gbé yín sí. ẹ já tẹ̀síwájú. ìwọ yóò jẹ́ kí wọ́n tẹ̀lé àpẹẹrẹ àwọn ènìyàn mímọ́ tí wọ́n yí èrèké mìíràn padà. ẹ̀kẹ́ mìíràn padà. jẹ́rí ẹ̀kẹ́ mi padà. sọ́dọ̀ mi yẹn tó máa gbá nǹkan létí ayí padà. ìwọ yóò mú wọn kúrò nínú ohunkóhun tàbí èyíkéyìí iṣẹ́ tí ó fún wọn ní ìṣe tí ó fún wọn ní gboyà láti kọjú sí wa. mo ń tọ́ka àrà bíi níbi sí ìdánwò tí a bá lo àwọn nǹkan ṣẹ̀ṣe wa. òun náà sọ yẹn pé a máa ṣe gbogbo ta lè ṣe kọ́ lè fi pé ká bẹ̀rù láti ẹ̀ ti lo jùjú àwọn ìṣẹ̀ṣe wa ká fi kọjú sí wọn. tí wọ́n mi yẹ yín. so wọ́n máa gba gbogbo ìṣẹ̀ṣe yẹn, wọ́n gbà lọ́wọ́ wa. ìtumọ̀ yẹn nìyẹn. wọn kò yẹ kí ó lérò bí kíkọ jùjú wọn sílẹ̀. wọn ò ní pé ká filẹ̀ o, àmọ́ wọ́n máa já wa láyà, àti pé ìwọ yóò ṣe ohun tí ó dára jùlọ láti mú wọn lò ó ní àkókò kan náà. ṣọ́rọ́ mi yé yín. so wọ́n máa fẹ́ ṣé ká múlẹ̀ ṣé ká lò ó, ṣe máa ṣe báyìí torí pé wọ́n ti kó sí wa ní ẹ̀mí. ìṣe rẹ̀ yóò jẹ́ pàtàkì lórí àwọn ọ̀dọ́ kí wọ́n lè máa ṣọ̀tẹ̀, kí wọ́n máa lè ṣe ọ̀tẹ̀ tí àwọn òfin inú ìwé ẹ̀sìn tó bá tako ẹ̀kọ́ ti àwọn òbí. kọ́ ọmọ wọn ẹ̀kọ́ àwọn ọmọ wọn kí wọ́n gba ti òfin ìwé ẹ̀sìn torí Ọlọ́run ló ní ẹ̀mí wọn. wọ́n ti pín wọn kúrò lọ́dọ̀ màmá wọn nìyẹn àtàwọn bàbá wọn. ṣe rí bẹ́ẹ̀ yẹn. ẹ̀sìn yín nìyẹn o. nǹkan tẹ́ ń pè lẹ́sìn òun là ń fi àṣírí ẹ̀ hàn yín. nǹkan tẹ́ ń pè lẹ́sìn àṣírí nǹkan tán bá wá gangan la fi hàn yín. àṣírí tán bá wá ẹ jẹ́ ká làjú wa, ẹ jẹ́ ká tún tẹ̀síwájú. now a gbọ́dọ̀ fi ipá mú wọn sínú ìtẹríba àti ìgbọràn. olùfẹ́ ọmọ ẹgbẹ́ ìwọ̀nyí jẹ́ díẹ̀ nínú àwọn ìpìlẹ̀ tí ó gbọ́dọ̀ lò. ṣẹ́rí àwọn ẹgbẹ́ amúnisìn gangan ni. ṣẹ́rí wọ́n ń lo ẹ̀sìn. ṣẹ́rí bẹ́ẹ̀ yẹn. ìwọ yóò wá ọ̀pọ̀lọpọ̀ díẹ̀ sí nínú ìwé tí yóò fún ọ ní òpin ìgbà yìí. kọ ìrere sí àwọn aláwọ̀ dúdú ní ara Áfíríkà kí wọ́n lè jẹ́ kí wọ́n tẹríba fún àṣàmùsìn aláwọ̀ funfun.
ìtumọ̀ yẹn ni pé wọ́n máa kọ́ wa ká máa tẹríba fún àwọn aláwọ̀ funfun ní ilẹ̀ Áfíríkà. Ǹjẹ́ kí ló ń ṣẹlẹ̀ tó máa ti wá sáàrin wa? Ṣé là ń tẹríba fún wọn lórí ilẹ̀ tiwa? Ṣé là ń tẹríba lórí ilẹ̀ tiwa? Wọ́n ti kó wa lọ́pọlọ, wọ́n ti fìwé ẹ̀sìn kó wa lọ́pọlọ o. Ẹ jẹ́ àlàjú wa, ìyẹn ni mo bá wá lọ́sàn-án yìí. Wọn ò ní ṣọ̀tẹ̀ sí ìwà rẹ̀jẹ tí àwọn agbófinró náà ṣe sí wọn. Jẹ́ kí wọ́n máa ṣe àṣàrò lórí aláyọ̀ ni àwọn tí ń sunkún nítorí tí wọ́n ní ìjọba ọ̀run. Ṣẹ́rí náà, ẹ jẹ́ n kà fún yín lẹ́ẹ̀kan sí. Aláyọ̀ ni àwọn tí ń sunkún lórí tí wọ́n ní ìjọba ọ̀run. Ṣẹ́rí pé wọ́n ti ń yí wa lórí. Wọ́n ti ń fi wọ́n ti ń fi ẹ̀sìn yí wa lórí. Aláyọ̀ ni ti àwọn tí ń sunkún nítorí tí wọ́n ní ìjọba ọ̀run. Ṣe ìyípadà àwọn ọmọ Áfíríkà nígbà gbogbo nípasẹ̀ okun ìfaradà. Jẹ́ kí àwọn àyà wọn tẹríba fún oṣù 9 kí wọ́n lè ṣiṣẹ́ fún wọn pẹ̀lú oore ọ̀fẹ́. Ẹ̀sìn yín nìyẹn o. Ẹ̀sìn yín nìyẹn o. Ẹ já tẹ̀síwájú. Bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ wọn ní ẹ̀bùn ìdánimọ̀ fún ọ. Ewúrẹ́, béèrè láti ọ̀dọ̀ wọn ní ẹ̀bùn ìdánimọ̀ fún ọ. Ewúrẹ́, adìẹ, ẹyin ní gbogbo ìgbà tí o bá dé àwọn abúlé wọn. Yẹra fún ní gbogbo ìgbà àwọn sọ fún àwọn aláwọ̀ dúdú kí wọ́n yẹra fún láti di ọlọ́rọ̀. Jẹ́ kí wọ́n kọrin yìí ní gbogbo ọjọ́. Sọ pé kò ṣeé ṣe fún ọlọ́rọ̀ láti wọ ọ̀run. Ẹ̀sìn yín nìyẹn o. Ẹ̀yin Kìrìtẹ́nì, ẹ̀sìn yín nìyẹn o. Ṣé rí pé wọ́n ti yí ọpọlọ wa pẹ̀lú ẹ̀sìn? Ṣé rí pé wọ́n ti yí ọpọlọ wa pẹ̀lú ẹ̀sìn? Ẹ já tẹ̀síwájú. Nǹkan tá a ṣe gbé ètò yìí wá nìyẹn. Bẹ́ẹ̀ bá ṣe ń gbọ́ ètò yìí bá a máa pín. Ó ṣeé ṣe ká tún lọ live ká tún sọ ọ̀rọ̀ yẹn. Jẹ́ kí wọ́n san ìdámẹ́wàá lọ́jọ́ Sunday fún ìjọ. Lo owó yìí tí a pinnu fún àwọn tálákà fún àwọn ìdókòwò ìṣòwò tiwa. Wọ́n á gba owó lọ́wọ́ wa, wọ́n á lọ fi ṣe òwò láti kó sápò tiwọn. Nínú ìdámẹ́wàá, tó ń dárúkọ ìdámẹ́wàá. Ǹjẹ́ kò yé yín sìn nǹkan tí àwọn tán ń pò ní overseer yín ibi tán ti gbé kọ́ ẹ̀kọ́ burúkú òun rèé o. Òun rèé. Wọ́n á sọ pé ní kẹsàn ìdámẹ́wàá yẹn wọ́n á lọ fi ra mọ́tò fara wọn torí pé nǹkan táwọn aláwọ̀ funfun tí wọ́n ṣe tí wọ́n kó wa sóko ẹrú àdẹ̀síwá ló kó ẹrú díẹ̀ ní. Ṣe àgbékalẹ̀ ètò ìjẹ́wọ́ kan èyí tí yóò jẹ́ kí ó jẹ́ àwọn àṣàwárí tí ó dára láti lè fi gbogbo àwa dúdú sílẹ̀ tí ó ní ẹ̀mí ìṣọ̀tẹ̀ sí ètò náà. Ìtumọ̀ yẹn ni pé ṣẹ̀rí wọ́n sọ pé àgbékalẹ̀ ètò ìjẹ́wọ́ bí wọ́n á ní Ọlọ́run kéèyàn lọ jẹ́wọ́ sọ́dọ̀ Ọlọ́run. Bẹ́ẹ̀ bá ṣe ń jẹ́wọ́ sọ́dọ̀ Ọlọ́run kí ló ń ṣe yẹn? Wọ́n ń ṣàkíyèsí, wọ́n ti ń dá wọn tí wọ́n ń gbìmọ̀ láti ṣọ̀tẹ̀ sí wọn ra wọn á kàn lọ gbé wọn ni. Ẹ̀sìn yín nìyẹn o. Ẹ̀sìn yín nìyẹn o. Ẹ̀sìn yín. Gbogbo ọmọ káàárọ̀ oòjíire pátápátá mo rọ̀ wá ẹ jẹ́ ká dẹ̀yìn lẹ́yìn ẹ̀sìn irọ́ yìí. Ẹ jẹ́ ká dẹ̀yìn lẹ́yìn ẹ̀. Wọ́n fi pa irọ́ fún wa ni. Kì í ṣe ilẹ̀ Congo nìkan, gbogbo Áfíríkà pátápátá ní kíní ìbá o. Àmọ́ wọ́n kọ́ lé ní èdè ti Faransé. Àmọ́ mo fẹ́ kẹ́ mọ̀ pé gbogbo àwọn aláwọ̀ funfun tó ń wá sílẹ̀ Áfíríkà nǹkan bá wa lè ń gbọ́ yìí. Ẹ já tẹ̀síwájú. Kọ́ àwọn aláwọ̀ dúdú pé àwọn èrè wọn jẹ́ ìṣe bìlísì. Gbà wọ́n kí a dẹ̀ kó wọn kúrò ní ilẹ̀ wọn. Ibo náà kó àwọn èrè wa sí sìn? Ó wà nínú museum ní gbogbo àgbáyé, wọ́n fi ń pawó.
ṣe rí rọ́tọ́ pa fún wa. Ńgbà wo la máa jí gangan náà? Ńgbà wo la máa jí gangan? Ìdá tẹ̀síwájú. Kọ́ àwọn aláwọ̀ dúdú láti gbàgbé nípa àwọn akọni wọn láti lè jọ́sìn àti fún tiwa. Ká gbàgbé akọni ti àwa aláwọ̀ dúdú àmọ́ ká rántí tiwọn. Ẹ̀sìn yín nìyẹn o. Ẹ̀sìn tẹ́ ń sìn nìyẹn o. Nǹkan tí arákùnrin yìí ṣe yìí, mo fẹ́ kẹ́ mọ̀ pé gbogbo wọn ló ń ṣe o. Àwọn tó wá kó wa lóko ẹrú, àbá àti nǹkan tó wà lọ́kàn wọn gangan òun ni lẹ́ ń kà yìí ní èdè wa. Ẹ já tẹ̀síwájú. Má ṣe fi ìjókòó fún aláwọ̀ dúdú nígbà tí wọ́n bá wá láti rí ọ. Ní púpọ̀ jùlọ, ẹ kàn fún wọn ní sìgá. Tá bá lọ sí ilé wọn lọ kí wọn, wọ́n máa fi wá sí dúró. Ẹ̀dẹ̀lẹ́ ń ṣẹ̀sìn. Wọ́n máa fi wá sí dúró. Gbogbo ọ̀rọ̀ tó ń pa fún wa. Ẹ lọ gbọ́ kí ni láti bẹ̀rẹ̀ kẹ́tí lọ gbọ́ ohun tí mo sọ o. Má ṣe pẹ́ láti bu àkàrà pẹ̀lú rẹ. Pàápàá tí o bá fún wọn ní adìẹ ní gbogbo ìgbà tí o bá lọ láti rí. Wo gbogbo àwọn aláwọ̀ dúdú bíi àwọn ọmọdé kékeré. Wọ́n kà wá bí ọmọdé. Ẹ̀sìn tẹ́ ń sìn. Nǹkan tó ń kọ́ wọn ni pé wọ́n kà wá rí wọn bíi bàbá. Ẹ máa wòran. Àti béèrè lọ́wọ́ wọn láti tọ́ka sí ọ bíi bàbá. Ṣé ń gbọ́? A máa rí aláwọ̀ dúdú, aláwọ̀ funfun bíi bàbá wa. Pé ọmọdé ni gbogbo wa. Wọ́n ń kọ́ wa ní bá ṣe máa di ẹrú sí wọn lọ́wọ́ ní agbárí wa. Ẹ̀yin olólùfẹ́ mi tí ó bá kàn láti lẹ́tà náà gbogbo èyí. Ẹ̀yin olólùfẹ́ mi tí lẹ́tà bá kàn gbogbo yín. Àǹfààní ti Belgium ní Congo yóò ní ààbò fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ọgọ́rùn-ún ọdún. Mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Ṣé rí pé àǹfààní àwọn ilẹ̀ aláwọ̀ funfun náà bá wá pẹ̀lẹ́ sìn tó gbé wá. Ní tí mo fẹ́ fàyọ nìyẹn o. Àǹfààní àwọn aláwọ̀ funfun náà bá wá, wọ́n wá fi ẹ̀sìn, wọ́n fi bojú. Ẹ̀sìn yẹn òun lọ́sẹ̀ fi ń darí wa dè ní. Ṣé ti rí ọ̀rọ̀ ìdá mẹ́wàá ń sìn? Ṣé ti rí bó ṣe jáde? Ṣé ti rí gbogbo kìíní? Ṣó ti yé yín? Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe ẹ̀sìn Kristẹni nílẹ̀ Yorùbá, ẹ tẹ́tí sílẹ̀ kẹ́ gbọ́ ohun tá a sọ ń pa nǹkan tí arákùnrin tẹ́ ń wò nù fọ́nà yìí. Nǹkan tó gbìmọ̀ kìdẹ́ ṣe òun nìkan, gbogbo àwọn tó kó wa lẹ́rú nílẹ̀ Áfíríkà ntán bá wá rè. Kí ló ń ṣẹlẹ̀ ní ilẹ̀ Áfíríkà di èní? Ntán gbé kalẹ̀, tán gbélé wa lórí pẹ̀lú ẹ̀sìn irọ́ wọn, òun ló sì ń já bá wa jà di èní. Àtàwọn oní ẹ̀sìn Mùsùlùmí náà, torí nǹkan wa tán rí àwọn àlùmọ́ọ́nì wa, wọ́n wá gbé ẹ̀sìn lé wa lọ́wọ́ ká máa kọjú sí káwọn lè máa mú lò bó ṣe ń wọn àwọn lórí ilẹ̀ tàwa. Ẹ jẹ́ ká lajú wa gbogbo ọmọ káàrọ̀ jìrì. Gbogbo ẹ̀yin tẹ́ bá ń gbọ́ ètò yìí, ẹ bá wa pín season 1 lókì látòrí Oduduwa TV radio. Ó ṣe pàtàkì bẹ́ẹ̀ bá ṣe ń gbọ́ ètò yìí sẹ́, ẹ bá wa máa pín. A ti túmọ̀ lẹ́tà tí ọba Belgium tó kọ àwọn àṣírí tí àwọn òṣìṣẹ́ Belgium tó máa múlò fi kó wa sí oko ẹrú pátápátá. Kìdẹ́ńṣẹ́ òun nìkan ló ṣe kìíní yẹn, gbogbo mo fẹ́ kẹ́ mọ̀ pé gbogbo àwọn aláwọ̀ funfun tó kó wa sóko ẹrú bákan náà ni wọ́n ṣe jọ kọ ọ̀rọ̀ tó wà ńbẹ̀ yìí. Ọ̀rọ̀ tó kọ yìí nǹkan tó ń múṣẹ ni ní gbogbo nílẹ̀ wa ìṣàkíyèsí. Jésù ni o, kìnnìkan ìdá mẹ́wàá, kìnnìkan igba àwo. Ẹ jẹ́ ti ká, mo fẹ́ kẹ́ ẹ ká pé kan torí a máa ń fẹ́ràn láti sọ, àti ká sórí àti ìhà sórí dáadáa báyìí. Ẹ ń gàbẹ̀ yẹn fún yín. Ń bọ̀ mo fẹ́ fẹ́ kílé yìí kan yìí. Ìbùkún ni fún àwọn tálíkà nítorí tí wọ́n ní ìjọba ọ̀run. Tí wọ́n kọ́ wa nìyẹn, wọ́n kọ́ wa yẹn ká máa kọjú sí ọ̀rọ̀ wa, ká máa sọ pé a fẹ́ ní fúnra wa káwọn lè kó. Ṣé rí pé wọ́n ti kó sí wa lọ́pọlọ? Gbogbo ẹ̀ tẹ́ bá ń gbọ́ ètò yẹn bá wa pé season 1 ló ń kí wa látòrí Oduduwa TV radio. Àdìdì túmọ̀ ọ̀rọ̀ tí wọ́n kọ ní èdè Faransé
àti ọtúmọ̀ ẹ̀sẹ̀ Gẹ̀ẹ́sì àwa túmọ̀ ẹ̀sẹ̀ èdè Yorùbá torí a fẹ́ fi ká fi ṣe làákàyè fáwọn ọmọ Yorùbá tá à ń tẹ̀lé ẹ̀sìn irọ́ yìí. Ẹ̀sìn irọ́ ni ẹ̀sìn irọ́, ẹ̀sìn iná kó wá sí, ẹ̀sìn ni wọ́n kó wá sí. Àrùjì báyìí lọ bẹ́ẹ̀ bá ṣe ń gbọ́ ètò kí lẹ rí sí, ẹ bá wa dá sí, ẹ bá wa pín ètò yìí kó délé kó dé tó kó tilé tó kó ìrìn àjò bí ibikíbi kí àwọn èèyàn wa ká gbọ́ ọ̀rọ̀ yìí ní èdè wa, àdìídì sọ ní èdè Yorùbá. A gbìyànjú ó lè má bámu láàrin àwọn kọ̀ọ̀kan bàbí kejì mẹ́yìn, àmọ́ púpọ̀ nú ọ̀rọ̀ tá a sọ yìí ìtumọ̀ nǹkan tó ń sọ ni. Gbogbo ìgbésẹ̀ wọn ó já sórí ẹ̀tàn ló bá dé. Ẹ máa sọ pé ẹ fẹ́ ṣe ọdún ti fẹ́ dé o, kíníkan ẹ jẹ́ ká yọ kíníkan gbogbo bẹ́ẹ̀ ṣe ń yọ. Àní wọ́n fẹ́ wọ́n ní ká gbàgbé akọni tiwa ká wá gbé tiwọn sórí. Kí lẹ̀ ń ṣe ń sìn lọ́dọọdún kí lẹ̀ ń ṣe? Ẹ máa gbé Jésù lọ́dọọdún, àmọ́ tàwọn ti alálẹ̀ tiwa ǹjẹ́ àrùn tí ẹ̀ àwọn kan ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní gbègbèsè yẹn adúpẹ́ o, àmọ́ nǹkan tó ti fi gba ọkàn gbogbo wa lọ́pọ̀lọpọ̀ nìyẹn àdàdì láti já. Èmi ò ní pé káwọn tó ń ní ẹ̀sìn fúnra wọn kán má ṣe é lọ́dọ̀ wọn o, àmọ́ lọ́dọ̀ tiwa àwọn alálẹ̀ wa láti rántí. Gbogbo ọmọ Káyọ̀dé bá ṣe ń gbé ètò ìbá àwọn akùn sí ìwà lókè láti orí Oduduwa TV rédíò. Kí lè rí ọ̀rọ̀ sí ẹ bá wa dá sí, màá pín ẹ bá ti ń rí lórí ètò ẹ bá wa pín kí ó tó gbogbo ọmọ Káyọ̀dé létí. Ẹ ṣeun gan-an ni lọ́pọ̀lọpọ̀. Àròjì bá lọ àtúnpadà wà láìpẹ́ ẹ ṣeun ó dìgbà kan náà ẹ ṣeun ó dàbọ̀.